Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin níbi gbogbo tẹ́ tí ń wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Mo sọ̀rọ̀ nípa ewé yìí lọ́jọ́sí, ṣùgbọ́n mi ò ṣe àfihàn rẹ̀. Òun ló jẹ́ kí n mú padà wá pé fún àwọn tí ò ní àǹfààní àti dámọ̀, kán ba lè dámọ̀. Òun ni ewé à ń pè ní ewé taniya. Mo sọ nígbà náà pé a máa ń lò ó fún oríkèéríkèé ara tó ń roni bí làkúègbé, arúmọléegun. Mo sọ wípé a hu ìgbò ẹ̀, taniya là ń pè é. Tẹ́ ẹ bá ja tẹ́ ẹ ra sọ́wọ́, ó máa ń ta ni. Tẹ́ ẹ bá fà á símú, ó máa ń wọ gbogbo agbárí. Taniya là ń pè é. Ẹ hu ìgbò ẹ̀, ẹ hu ìgbò ẹ̀, ẹ wá gun. Tẹ́ ẹ bá ti gun ìgbò ẹ̀, ẹ wú, ẹ gun, ẹ jẹ́ kó pọ̀ dáadáa, ẹ gun. Ẹ wá pò mọ́. Tẹ́ ẹ bá ti gun, ẹ gun kó kúná dáadáa. Ẹ wá pò mọ́ àbòlíkí. Ẹ jẹ́ kó pọ̀ dáadáa, kẹ́ pò mọ́ àbòlíkí. Ẹni tó ní arúgbó ńlé, ó dáa fún arúgbó. Ó dáa fún ẹni tó ti ní accident. Ó dáa púpọ̀ kí ẹ máa fi wọ́ra. Kò jù bẹ́ẹ̀ lọ. Mo ṣe máa ń sọ pé ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe to my YouTube channel. Ire o.